ò ní fẹ̀yìntì sínú àárẹ̀, ìfẹ̀yìntì yín ò ní já síkú, àlàáfíà tó pé lẹ́ ò fi lò fẹ̀yìntì yín, ẹ ò ní dààmú, bẹ́ẹ̀ lẹ́ ò ní sunkún ọmọ. Happy retirement service to you after the active service lẹ́nu iṣẹ́ ọba ìyẹn Nigerian corrections. Ìrìnàjò yìí kì í ṣe pèrè mi o, ọ̀pọ̀ lóògùn dẹ̀ ayọ̀. Mo bá yín yọ̀, mo bá yín dúpẹ́ pé ọkọ̀ yín gúnlẹ̀ sébùté ayọ̀ lẹ́nu iṣẹ́ ọba. Bàbá olóríire tó ń fẹ̀yìntì o, ṣé bẹ́yìn ni bàbá DSC Bọ́lájí, ẹ̀yin ni bàbá AC Bísọ́lá, ẹ̀yin ni bàbá ọ̀mọ̀wé Bùkọ́lá, ẹ̀yin ni bàbá amòfin Abímbọ́lá àti bàbá Bọ́lárìnwá. Congratulations to you sir, ẹ kú oríire ọjọ́ òní, ọkọ̀ Olúyẹmí sí Agnes o, jẹ́ ìyára rere bàbá tó bí ọlọ́mọ, ìwọ lọmọ wọn nípínlẹ̀ Ọ̀yọ́, ọmọ ìlú Ìbàdàn ni wọ́n ṣe, ọmọ Ìbàdàn, wọ́n ní kí ni sọ rẹ, Ìbàdàn Mèsì Ọ̀gọ̀, nílé Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá, ológbòdo pẹ̀rì lójú ogun, ilé ìbùkún ní alágbàlá jáyàjáyà, ìlú Látòsà, Ààrẹ Ọ̀nà Kakanfò, ọmọ jẹrọ sùn, ẹran kílẹ̀ yẹ lánàá ò jàre, ẹran síkìnì, orí àga olẹ́jọ́ kó lé mo ní kúsì sí àní, ọmọ agbó ṣáṣámọ́sà, ọmọ agbó yàyàmọ́yà, èèyàn kì í wáyé kó má lárùn tiẹ̀ lára, ìjàgbọ́rọ̀ lárùn Ìbàdàn, ọmọ ajẹ̀gbín yóò fi kára ń fọ́rùn mú Ìbàdàn májàmájà bí ìtajà kìíní, èyí tó já ládùúgbò gbogbo lójú ogun. Ìbàdàn kì í bá ní sọ̀rẹ́ àìmúni lọ sógun, Ìbàdàn kú rẹ́, Ìbàdàn bèrè kí o tó wọ̀ ọ́, nílé Olúyọ̀lé, níbi olè gbé ń jà ẹ́ olóhùn, bíbàdàn ti ń gbọ́ nílé bẹ́ẹ̀ ló gbàjòjì, ẹlẹ́yẹlé lómi títí ẹrú tó mọ̀ ń mú ní láìpọ̀, àṣejì rẹ̀ ló mú abúmúbùwẹ̀ nílé Ìbàdàn, mo ní jẹ́ ń dá lẹ́ńbẹ̀ wọn jàre, olóríire o, ẹ kú ìgúnlẹ̀ ayọ̀, bàbá wa tó gúnlẹ̀ ayọ̀ lónìí, ẹ kú fẹ̀yìntì, àlàáfíà tayọ̀ lẹ́ fi lò ó, Basirat Adékúnlé Àfẹ̀dẹ̀bárà lèmi jẹ́, mi ò kúkú rọra mi níṣẹ́, Olúdáre Samuel Àkàndé, Dr. Dre lóní kí n yín fáyẹyẹ ìfẹ̀yìntì, ó ní happy retirement from active service, ayọ̀lá